Hello, hello. Ẹ̀yin èèyàn wa, a kú dédé àsìkò yìí, a kú ṣáànà, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run á ràn wá lọ́wọ́ á bá wa ṣe. Ṣé ẹ rí ọ̀rọ̀ ilé ayé yìí? Téèyàn bá rí wàhálà, k'Ọ́lọ́run má jẹ́ á rí, ṣùgbọ́n téèyàn bá débi tó mọ̀ọ́mọ̀ tó sọ pé mọ̀ọ́mọ̀ lọ síbi tí wàhálà wà, tó bá ṣọ́ra, um, tó bá ṣọ́ra, Ọlọ́run má jẹ́ kéèyàn jẹ̀bi gbẹ̀yìn, because ilé ààfin yẹn, ààfin kábíyèsí, a lè ṣí, èyí tá bá rí a sọ. Bẹ́ẹ̀ ni, tá bá ti rí ní íńtánẹ́ẹ̀tì báyìí, a ní fi kan pé méjì, a ní ẹ jẹ́ ká sọ fáwọn èèyàn wa kán lè mọ nǹkan tó tún ń ṣẹlẹ̀ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni olórí Rónkẹ́, yes, Rónkẹ́ ni. Olórí Rónkẹ́ o, wọ́n sọ pé ó kọjá ààyè ẹ̀. Ìyá k'Ọ́lọ́run kó gbà wá gẹ́gẹ́ bí nǹkan tí máa ń sọ, pé k'Ọ́lọ́run kó gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ni tá ò ṣọ́. Wọ́n ní ìyá Naomi ni o, ó ń lọ sọ́jà láàárọ̀ nǹkan bí aago mẹ́jọ sí aago mẹ́wàá. Ní táìmù yẹn ṣá, wọ́n ní ìyálẹ̀ta, something like that. Wọ́n ní bí Rónkẹ́ ṣe kidnap ìyá yẹn, àṣé wọ́n ti ń ṣọ́ wọ́n dẹ̀ ń ṣọ́ ọmọ Naomi, wọ́n kàn ń ṣọ́. Ṣé ìyá Naomi ni mo fẹ́ sọ? Yes. Wọ́n ń ṣọ́ ìyá Naomi yẹn. Wọ́n ń ṣọ́ Naomi. Wọ́n ń ṣọ́ Naomi. Wọ́n wá ṣáà rí pé ẹ jẹ́ káwọn kidnap ìyá ẹ̀. Kí lọmọ yẹn ṣe fún wọn? Ọmọ tí ò ṣẹ̀ wọ́n, tí ò rò wọ́n. Nǹkan t'Ọ́lọ́run fi gbé wọn lékè ni. Tó fi ń gbé Naomi sókè lóní rẹpẹtẹ, lóní gidi gan. Tó jẹ́ pé kò sí ẹnikẹ́ni tó lè fọwọ́ kàn tó máa succeed. Kò dẹ̀ sẹ́nikẹ́ni tó máa ṣe kán ro ibi pẹ̀lú Naomi. Kò lè ṣẹlẹ̀ sí lágbára Kristi. Bẹ́ẹ̀ náà ni ọmọ Naomi Tadenikawo. Gbogbo wọn kàn ń ṣe lásán ni. Ẹ wo bọ́n ṣe ń fù lára wọn. Ẹ wo bọ́n ṣe ń kóra wọn sínú tàkúté Ọlọ́run. Ẹ tún wo Rónkẹ́ yẹn. Kò easy o. Kò easy kéèyàn wà. Kí ẹ má sọ wípé kẹ́ mọ ìwọ̀n ara yín. Ẹni tí ò bá ti mọ ìwọ̀n ara ẹ̀, kò sí bọ́n ṣe lè ṣé. Kò sí bọ́n ṣe lè fún ní gbogbo ìtẹ́lọ́rùn. Kò mọ ìwọ̀n ara ẹ̀ ni kò mọ ìwọ̀n ara ẹ̀. Wọ́n dẹ̀ ti ṣépè fún un. Kẹ́ dẹ̀ máa wo bọ́n ṣe ń ṣèbàjẹ́, bọ́n ṣe ń ṣe nǹkan tí ò da, ni Sàtánì túbọ̀ ń ṣépè fún wọn. Torí mi ò ní sọ pé Ọlọ́run ló ṣe. Ẹ̀mí mímọ́ gan máa sọ pé ẹ̀yin kẹ̀, ẹ kàn ń ṣe wàhálà lásán. Ẹ̀yin lẹ máa suffer. Bẹ́ẹ̀ ni. Torí ẹ̀ mo ṣe ń sọ wípé ẹni tó bá délé wàhálà tí ò bá mọ ìwọ̀n ara ẹ̀, wàhálà yẹn ló máa pa á. Torí ẹ rí oko okún kẹ́ tó gbẹ̀pà sí. Gbogbo wọn sáré wọ ààfin yẹn pé kò níyàwó mọ́. Kábíyèsí ò níyàwó mọ́. Àwọn lè sáré wọ bẹ̀. Káwọn náà lọ bu díẹ̀ nínú ọlá kábíyèsí. Ṣọ́lá náà ṣe é bù fún wọn báyìí. Ẹ rí wàhálà, ìdààmú, gbogbo ìpayín keke ló ń wà, òun náà ń rí gbà ńbẹ̀. Torí gbogbo eléyìí ìpayín keke ni. Ìpayín keke ni. Ìyá oníyà, wọ́n ní ìyá yẹn jáde ó ń lọ sọ́jà. Ìgbà tán ti rí Naomi, wọ́n ní ẹ jẹ́ ká mú ìyá ẹ̀. Bọ́n kàn ṣe mú ìyá ẹ̀ nìyẹn. Ìyá ẹ̀ nìyẹn. Òun ló ṣe kí òun ló kọjá yẹn. Ẹ jẹ́ kán nǹkan tán ṣe fún ìyá ẹ̀ nìyẹn. Bọ́n ṣe mú ìyá yẹn. Ó di ní police station. Wọ́n kàn arrest ẹ̀. Ìyá ní kí lòun ṣe. Wọ́n ní tó bá dé police station wàá mọ nǹkan tó ṣe. Àwọn tó kidnap ẹ̀ o. Thank God kì í ṣe pé bóyá wọ́n fẹ́ lọ pa á. Àṣé Naomi náà need. Bọ́n ṣe dé bẹ̀ báyìí. Bí wọ́n ṣe pè. Wọ́n ní àwọn béèrè
eh, ìyá báwọn báwọn ọlọ́pàá ló pe àwọn Naomi, bí màmá Naomi ló pé wọ́n ti kidnap òun wà ní police station báyìí báyìí báyìí. Wọ́n ní bí gbogbo wọn ṣe sáré débẹ̀ jàbàjàbà àtẹ̀gbọ́n Naomi ọkùnrin àti Naomi àti àbúrò Naomi tó ń pè ní Simi ní nǹkan tá a gbọ́. Wọ́n ní bọ́n ṣe débẹ̀ báyìí. Àwọn ọlọ́pàá ń béèrè lọ́wọ́ àwọn ọmọ ìyá Naomi pé ta ni Naomi nù yín? Ta ló ń jẹ́ Naomi nù yín? Wọ́n làbúrò Naomi Simi. Ìyẹn ló sọ pé òun ni Naomi. Pé wọ́n kàn ṣe bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn. Wọ́n rẹ́rìn ìyà. Wọ́n rẹ́rìn ìyà lágbárí wọn yẹn àwọn ọlọ́pàá. Wọ́n kàn rẹ́rìn yẹn chorus laughing. Wọ́n kàn rẹ́rìn. Pé wọ́n ní ta ló ń jẹ́ Naomi ẹ wá ń rẹ́rìn ìranù. Wọ́n bá gbé fọ́tò Naomi jáde. Wọ́n ní ṣé Naomi náà kọ́ ṣebí Naomi lélẹ̀. Ìwọ tó sọ pé wọ́n ní Naomi ṣebí Naomi lélẹ̀. Pé therefore Naomi wọ́n ní tí Naomi bá wá pé káwọn arrest ẹ̀. Wọ́n ṣe mú Naomi tó ń sìn mọ́lẹ̀ ni. Ṣé rí iṣẹ́ wọn kàn mú Naomi wọ́n ti wọ́n. Àṣé wọ́n ti fi fọ́tò Naomi wọ́n ti fi ń wẹ́lọ̀ káàkiri. Wọ́n ti dá wọn náà fi lọ pé táwọn bá mú yẹ ó di dandan pé Naomi àwa yẹ wà. Lóòótọ́ bí Naomi ṣe rí wọ́n ṣe arrest. Wọ́n fi kan pé méjì. Wọ́n ní ṣé mọ ẹ̀gbọ́n Naomi? Wọ́n ní kúrà ni o. Ó bá àwọn ọlọ́pàá jà. Ó bá kinní kan. Ó ṣe gbogbo ẹ̀. Ó ṣe pé Naomi ṣe pé kábíyèsí ni. Pé wọ́n wá mà ní wọ́n kidnap ìyá òun wá sí police station náà. Pé wọ́n ní lágbájá wọ́n ò tiẹ̀ sọ wọ́n ní àwọn ń béèrè Naomi pé wọ́n ní tó bá ti mú ìyá Naomi wọ́n máa mú Naomi. Wọ́n ti rí Naomi pé ó di dandan ìyá Naomi máa jáde. Pé wọ́n ti tò wọ́n mọ́lẹ̀ o. Wọ́n ṣàlàyé yẹn fún kábíyèsí. Bí kábíyèsí wá pé wọ́n á pa àwọn ọlọ́pàá. Pé ẹ̀yin ló mú ìyàwó tòun nílẹ̀ yìí. Ẹ̀yin mú ìyàwó tòun nílẹ̀. Ta ni how dare you pé ta ni ó tọ̀? Kí ni ìyàwó òun ṣe? Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ẹ̀. Ta ló ń tọ̀ òun tó ṣe irú nǹkan tó rán yín iṣẹ́? Orí burúkú tẹ ló ń jẹ. Wọ́n wá ní pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n nígbà tí Naomi kọ́kọ́ dé station wọ́n ní àwọn ọlọ́pàá yẹn wá sọ pé ṣé ìwọ náà sọ pé o ò jẹ́ káwọn fẹ́ ọkọ àwọn? Ìwọ ló gbójúgbóyà tó ń fẹ́ ọkọ ọlọ́kọ. Wọ́n náà sọ fún Naomi. Ìwọ ló gbójúgbóyà tó ń fẹ́ ọkọ ọlọ́kọ. Kí ló ń jẹ́? Rónkẹ́ ní òun fẹ́ ọkọ òun pé kó fi ọkọ òun sílẹ̀ pé òun ní kóun wá wọ̀n ẹ́. Kó ló Rónkẹ́ ló wá tó wá sọ pé kán wọ̀n ẹ́. Pé kó fọkọ àwọn sílẹ̀. Nǹkan kíkan tí ojú ẹ bá rí lọ́kàn òun tẹ́ fi lọ́kàn àwọn tẹ́ fi lọ́kàn tẹ́ fi ọkọ òun tẹ́ fi ọkọ àwọn lọ́rùn sílẹ̀. Pé nǹkan tó ju Naomi. Naomi yẹn ti suffer láyé o. Ẹ̀tọ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ Ọlọ́run lọ́nà àrà lọ́nà ìyanu. Ọlọ́run ń gbèjà ìjà lóríṣiríṣi ọ̀nà. Ó ní bẹ́ẹ̀ ni o. Bí Naomi ṣe bí kinní ṣe bí àwọn ọlọ́pàá ṣe sọ tó fi sọ fún Naomi nìyẹn. Pé wọ́n ní kó fọkọ òun. Ta ló dé wá ṣe bí wọ́n lórí Rónkẹ́? Wọ́n ní bí kábíyèsí. Wọ́n ní kó fi kan pé méjì. Kábíyèsí ṣe wá wọ́n. Tó tún arrest Rónkẹ́. Tó tún arrest wọ́n náà tún arrest olórí Rónkẹ́ o. Wọ́n tún gbé lọ sí Kirikiri. Wọ́n ní olórí Rónkẹ́ wà ní Kirikiri sí. Pé bọ́n ṣe fi ìyá Naomi àti Naomi tó ṣe ní kó máa lọ ilé láyọ̀ àtàlàáfíà. Àṣé ilé ọlá níyọ̀nù. Ẹ rí pé Naomi
Naomi, ó mà ṣe o. Bẹ̀tà dúpẹ́ ọpẹ́lọpẹ́ pé ó ní Ọlọ́run, ọpẹ́lọpẹ́ pé ó ní Jésù. Hey! Wọ́n bá ti ṣe ọmọ yẹn léṣe. Ẹ tún wo Rónkẹ́ náà. Wọ́n lẹ́ni tó free ní gbogbo àwọn ìyàwó kábíyèsí tó nílé kábíyèsí pé gbogbo ìyàwó àwọn ìyàwó kábíyèsí yẹn pé baba ńlá ẹlẹ́wọ̀n ni. Gbogbo wọn ní ẹ mọ̀ nǹkan tó ń pè wọ́n. Wọ́n ní ìyá aláwo náà máa ń pè wọ́n, àwọn màmá aláwo. Ní gbogbo pé ẹni tó yege péré nínú gbogbo wọn ni olórí Elizabeth. Wọ́n lé olórí Elizabeth. Òun nìkan ló yege. Òun nìkan ló bá wọn pa itú orí burúkú. Gbogbo wọn kẹ̀dẹ̀ ré. Náà máa rí náà kànga. Agbára Kristi. Ẹ̀yin èèyàn wa. Òun náà mo ní kí n gbé sí yín létí. Torí ẹ̀yin lèèyàn wa tá ń sábà. Tẹ́yin náà dẹ̀ bá wa ń tẹ́tí sí tẹ́ ń gbọ́ tiwa. Ẹ ṣe tẹ́tí sí wa. Ọlọ́run máa gbọ́ ti yín o. Ẹni fetí náà. Gbọ́ nǹkan burúkú láyé o. In Jesus name. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share, kí ẹ bá mi subscribe. Kí ẹ dẹ̀ bá mi like ẹ. Jésù Olúwa wa. Amen. Thank you very much.